ṣẹ́rí movie industry ilé ẹkú ni o mo sọ̀rọ̀ kan ní location tí mo lọ last ẹni tẹ́mi àti ẹjọ́ ń sọ̀rọ̀ yẹn bóyá kò máa yé ni àbí kí n sọ pé ọbẹ̀ ayé ni ò tí inú bóyá wọn tí fi hàn wọn tó rárá UK ni ó náà sọ̀rọ̀ kan létí òun ó lóun bóyá ọ̀rọ̀ ní àbó òtọ́ ni fídíò yẹn wà nínú no mo post fídíò yẹn ibi fídíò yẹn mo ti sọ pé ó dìgbà tí ògùn ẹlòmíì bá ń jáde kógun tó máa pọ̀ ọlọ́mọ ẹ̀kan fi RIP ká fi ní òkìkí ṣe bẹ́ẹ̀ nìkan ló dún Ajára lóyún ṣe bí olóṣì kan tí ò ní jèrè ayé ẹ̀ ló fún Ajára lóyún rí condition Ajára kẹ́ tó máa bá sùn ni ẹ máa gbé Ajára lọ sí show tẹ́ bá ti rán aṣọ pa méjì fún ó ti tán ẹ gbowó lórí Ajára tẹ́ bá ti ra fóònù fún wọn ara àwọn rédèrèdè tí Rámọ́tà ò kì í fẹ́ gbà fún ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tẹ́ máa sọ pé ó kanra nìyẹn o Ajára tí ò wá kanra tó gbé rẹ̀ sílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ṣe báṣabàṣa wọn padà pàdánù. Ẹ káàárọ̀ gbogbo ojú tó ń wò mí orúkọ mi ni Ridwan Lasis tí mo jẹ́ ẹ̀gbọ́n fún Ajára. Dókítà ti kọ̀nfàmù ní òru mọ́jú fún wa pé Ajára ti kú. Gbogbo ẹbí àwa ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ ṣé púpọ̀ o látòrí pèsè gbogbo indọ́sírì ẹ ṣé púpọ̀ o. A jẹ́ fi àsìkò yìí sọ fún yín pé gbogbo àwọn tí wọ́n ń sẹ́ndì owó kó má sẹ́ndì owó mọ́ torí ẹni tá à ń ti torí ẹ̀ sẹ́ndì owó ẹni náà ló ti padà lọ yìí ẹ ṣé púpọ̀ o. Àfẹ́kẹ́ sẹ́ndì owó mọ́ sínú àkáǹtì ẹ ṣé púpọ̀. tọ́ ẹ̀yin èèyàn àwọn fámìlì àǹtí Ajára ni wọ́n fi fọ́nrán sí orí ẹ̀rọ ayélujára tẹ́sí ṣàlàyé pé àǹtí Ajára ti jọ́lọ̀ nípè kí Ọlọ́run kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. tọ́ ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí o ẹ tún wá gbọ́ o ọ̀pọ̀ ọ̀rọ̀ ló tún lọ lórí ẹ̀rọ ayélujára o látàrí ọ̀rọ̀ àǹtí Ajára tó dolóògbé. ẹ̀yin èèyàn àwọn àṣírí eléyìí ó tún lágbára o ẹ̀yin èèyàn oríṣiríṣi àṣírí ló ń tú jáde o lẹ́yìn ikú olóògbé àǹtí Ajára kí wá ní àwọn àṣírí tó ń tú jáde. ẹ̀yin èèyàn wa wọ́n sọ̀rọ̀ nípa oyún táǹtí Ajára ní kí ni wọ́n sọ ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ ẹ̀yin èèyàn pàápàá jùlọ ta ló fún àǹtí Ajára lóyún ẹ máa bọ̀ ẹ wá gbọ́ o oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ àṣírí táwọn èèyàn tó ń gbọ́ nípa àǹtí Ajára wọ́n tó sọ nínú àwọn fọ́nrán kan ẹ̀yin èèyàn wa ẹ má wàá jẹ́ ń dènà pẹ́nu ẹ má jẹ́ ń gbà yín lákòókò ẹ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé ẹ̀yin náà ẹ tẹ subscribe button yín kẹ́ ẹ lè mọ jàǹfààní bá a bá tó ṣe mú fúnra wá sórí ìkànnì wa lóòrèkóòrè ó ní kinní kan lápá àlàáfíà yín AWL ẹ tẹ́ oní ọmọ táyín lólobó lóòrèkóòrè tá a bá ti mú fúnra wá sórí ìkànnì wa orí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ má wá gbàgbé àdéhùn wa là ń mú sọ pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mú wá sí etí ìgbọ̀nyín tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́ sì mọ̀ fi etí ara yín gbọ́ bó ṣe ń lọ lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ má wá jẹ́ ń dènà pẹ́nu ẹ jẹ́ ń gbé fọ́nrán wọlé pẹ̀lú àwọn àṣírí tí wọ́n sọ nínú fọ́nrán yìí ẹ jẹ́ ká jọ gbọ́ bí fọ́nrán ń ṣe lọ rèé. ó sọ̀rọ̀ yẹn gbà tí Destiny Boy ikú mi ìkúkú mọ̀ torí gbà tẹ́ pé mi ò kì í ṣe Ọlọ́run tọ́lọ́ bá ó gbọ́rọ̀ yẹn that after àgbà yẹn ni mo ṣẹ̀ṣẹ̀ wá gbọ́ tán ní Ajára sick èmi ò mọ̀ òun lára ṣe kan mi tí mo fi ṣe fídíò tí mo ṣe ń gbà yẹn Ronke Oṣòdì Òkè wá ń jáde wọ́n wá ń sọ̀rọ̀ páwọn kan sọ̀rọ̀ ní kọ́mẹ́ǹsì àrà ló bá pa gbogbo yín ẹ máa ṣe òfò ẹ fẹ́ ṣe ayé yín fẹ́ bàjẹ́ ni tó yẹ kẹ́ divert aggression yẹ kẹ́ divert sáwọn tó máa ṣe party wọ́n máa mú aṣọ 500,000 ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lówó nínú yín kò jẹ́ kán believe àwọn tí ò lówó àìmọye oníṣẹ́ta tí ò rí jẹ tí ò rí mu tí wọ́n tẹ́ pé ọwọ́ wọn ò tó ẹnu wọ́n tún manage lọ sí location ni but ẹ̀yin olóṣì tọ́lọ́ bá wá yé ìgbà sí ọ̀dọ̀ yín the way bẹ́ẹ̀ ṣe máa ń ṣe lórí social media kò kí jẹ́ kán believe àwọn tí wọ́n lówó nínú yín tó bá wá ní ìṣòro ẹ máa gbé wọn bọ̀ lórí social media but àwọn ẹ lè ṣe party kẹ́ mú aṣọ ẹbí 500,000 ẹ lè ṣe party kẹ́ ná 1 million naira láàrin 1 second fún Ṣẹ́gun Johnson ẹ lè ra mọ́tò 100 million kẹ́ máa post ẹ kẹ́ máa flaunt ẹ kiri fíìmù yìí lè máa yí ti 2 billion 3 billion 1 billion 10 million view lórí YouTube láàrin 1 day kẹ́ má dẹ̀ lè ranra yín lọ́wọ́ inú theatre industry ló máa ti rí àwọn ẹlòmíì tí wọ́n máa fọ́ọ̀mù godmother táwọn máa fọ́ọ̀mù celebrity tí wọ́n dẹ̀ máa lo àwọn aṣọ tó jẹ́ pé tí ọ̀gán bá rí lásán owó aṣọ tòkè tilẹ̀ yẹn ká má ti ṣìjú ẹ̀rì lásán ó tó èèyàn mẹ́rin ṣe business wọ́n wá sọ pé ẹnìkan nǹkan kan ṣe àbẹ́nìkan kú wọ́n fẹ́ ra pósí àwọn yìí náà máa wá sórí social media láti wá máa tọrọ owó lọ́wọ́ àwọn aláìní ẹ̀ẹ́dẹ́ máa fọ́ọ̀mù odógún lórí social media débi pé ìdíwé bẹ́ẹ̀ ṣe lórí social media lásán kò jẹ́ kán believe àwọn tí ò lówó nínú yín náà ṣé gbogbo ní sátà ló lówó lọ́wọ́ ni gbogbo kan lówó lọ́wọ́ náà but àwọn tó lówó nínú yín ṣe fẹ́ kó owó yẹn lọ ọ̀run ni wọ́n ní iṣẹ́ ló ṣe é dá ṣe owó ò ṣe é dáná kò sí nǹkan tó fẹ́ ṣe sí náà wọ́n ti pa Ajára dànù
ẹ wo condition Ajara ṣó yẹ kó tún máa bá sùn pẹ̀lú bó ṣe wà yẹn irú Ajara bó ṣe wà yẹn pọ́tà afẹ́ kó lọ́mọ láyé kí ló pọ̀jù kan ṣe surrogacy fún tẹ́bà sí ẹ̀ lè náwó ẹ filẹ̀ ẹ tún bá sùn tí bá ṣe pórí Ajara gan èèyàn kan sọ̀rọ̀ sókú ọ̀run ni yìnyín eléyìí ti gbé ìdíwé tó bá ń fún Ajara mọ́ra lójú ẹ̀ báyìí lásán wọ́n dẹ̀ máa fúnra wọn tún máa fún nídìí wọ́n máa tẹ̀ nídìí wọ́n máa gbé sórí mọ́tò wọn aṣọ oríṣiríṣi wọ́n fi ṣe skit wọ́n fi wá view wọ́n fi wá àìmọye traffic lórí péjì wọn wọn ò rówó yẹn kólẹ̀ kan fi tọ́jú Ajara àfi kẹ́ máa ra fóònù tó jẹ́ pé oversize wọ́n mú fóònù dání gan fóònù àtúntò máa tóbi jù wọ́n lọ wọn kọ́ tẹ́ máa ó tán ìtẹ́ máa rà fún wọn yẹn kọ́ tẹ́ máa ṣe live program tó máa ṣe tap tap ṣèbẹ́ nìkan ló máa dún Ajara lóyún just imagine Ajara's condition ẹ tún bá sùn ẹ fún lóyún inú wo ló fẹ́ fi gbé allegedly wọn ló ti bímọ kan rí tọmọ yẹn ṣaláìsí allegedly mi ì dẹ̀ believe tó ló ti bímọ kan rí tọmọ yẹn ṣaláìsí ó tún wá ní oyún kódà kó má tẹ̀ ẹ́ kó ti bímọ rí ó wá ní oyún ta ló dún Ajara lóyún kẹ́ni yẹn bọ́ta ó rí condition tẹ́lẹ̀ àkẹ́sọ̀ tó bá rí oko kúnlẹ̀ kó tó gbin ẹ̀pà sí ó yẹ kó o ti mọ̀ pé wàá ṣe wàhálà gan bí ikú ò ṣe ní jẹ ẹ̀pà yẹn tí wàá padà jèrè ẹ̀pà yẹn ẹ kàn dúró ẹ kàn gbádùn 5 hours yẹn 5 minutes yẹn torí pé ẹ ti rí bẹ́ẹ̀ àwọn tó lówó tẹ́kún wá tún máa tọ̀ lọ sí Amẹ́ríkà London láàrin ọ̀sẹ̀ kan lásán wọ́n lè lọ sí àbí 7 countries láàrin a week rí Ajara fún ní 10 million aléyàn tó wà ní movie industry kì í ṣe ìmọ̀ràn mẹ́wàá tọ́bàdé máa sọ́sọ́ máa ní ẹ̀ ṣáwọn náà ní family ni ṣáwọn family wọn ló bá wọn wo fíìmù wọn àbí family yín ló bá yín ṣe àwọn fídíò yín ó dàbí ọ̀rọ̀ kan bàtí Bùkúnmi Adésínà tó sọ̀rọ̀ kan lórí ilé ẹ ní page ẹ ní ọjọ́ wo náà pé yẹn tó bá mọ nǹkan tí àwọn èèyàn tí wọ́n go through kan tó produce lóòótọ́ wàhálà wà ní pé kéèyàn produce movie bọ̀kẹ́ wá máa bú àwọn fans yín wípé wọ́n ṣe kinní kan ṣe gbá ẹ máa tù wọ́n ní kán máa fàdúrà máa ràn yín lọ́wọ́ àwọn fans yín tó ẹ́ pé ohun yín máa lọlẹ̀ tẹ́ ẹ bá fẹ́ ṣe ìpolówó fíìmù yín ẹ lè má bá wọn jẹun lẹ́gbẹ̀ẹ́ títà àfi bí ọ̀rọ̀ olóṣèlú wọ́n máa rẹra wọn lẹ̀ ni àmọ́ àwọn tó jẹ́ pé ò lè rí ojú wọn lẹ̀ tó bá pàdé wọn location lásán ò lè kí wọn wọ́n máa wẹ̀ gan ni ìgbà tó doníjó lórí social media náà bẹ̀ sí ní di ọ̀rẹ́ aráàlú kò dẹ̀ sí fans wọn kọ̀ọ̀kan tó lè díjú fún 100,000 naira fans náà lẹ́nu wọn bá yín máa promote àwọn movie yín àmọ́ bẹ́ẹ̀ ṣe kanra tó ó mọ́ra ẹ ayé ẹ fẹ́ bàjẹ́ ó ṣì èrè ni àwọn tó ń fọ́ fún ẹ náà fọ́ fún ẹ ebi ò jẹ́ náà lájímọ̀ ni mi lè bá wọn pè lọ́jọ́ ńlá o àwọn tó ń jẹ́ náà lájímọ̀ náà lè bá wọn pè lọ́jọ́ ńlá ẹ jẹ́ kó rí yín dàrú ẹ wọnú òṣèlú ọ̀pọ̀lọpọ̀ ilé ẹ̀ka àpè fáwọn àwọn olóṣèlú yẹn lè kọ́ lẹ́tà sí wọn kánràn kan yín lọ́wọ́ l'association ni ẹ máa lọ sọ́dọ̀ àwọn ọmọ onímọ́tò tẹ́ bá fẹ́ gba mọ́tò ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe lè fòbò gba mọ́tò àwọn kan tẹ́ ẹ lè ṣe sílẹ̀ tẹ́pọ̀ wọn máa jẹran yín lọ́dọ̀ la ẹ̀dẹ̀ máa ráwọn ìlú tẹ́pọ̀ wọn máa gbàdá pé wọ́n lọ́n ṣe bí bó ṣe wù mí kí lè ran àwọn èèyàn lọ́wọ́ ẹ̀yin tọ́lọ́ bá ti wá ràn lọ́wọ́ ẹ̀yin mọ̀ ní Miss Road tọ́lọ̀ tí wá ràn lọ tẹ́pẹ́ ti ní owó lọ́wọ́ tẹ́pẹ́ ti lè jẹun ẹ̀mẹ́ta ẹ ti lè lọ sí country tó wù yín àti ran àwọn èèyàn lọ́wọ́ máa rí owó máa dọ̀ràn fún yín ẹ̀dẹ̀ ń ṣẹgbẹ́ kódà kẹ́ má tiẹ̀ rí kẹ́ má tiẹ̀ mọ̀ rí kí ló ná yín kẹ́ ṣoore fúnra yín ẹ ṣoore fúnra yín náà ṣó wá dáa ni bẹ́ẹ̀ ṣe ń post RIP lọ́tún lọ́sì ṣó dáa wọ́n wá ń sọ̀rọ̀ òkè Òṣòdì kan wá bọ̀ tàgbà táwọn ní kinní kan ṣe báwọn ọ̀rẹ́ àwọn làwọn ṣe kinní kan làwọn ṣe gbá kan wọ́n bá ní stroke ẹ̀ ń gbébọ̀ lórí social media fáwọn wo tẹ́wọ́n bá fọ ẹnìkan ẹ̀ ń gbébọ̀ lórí social media fáwọn wo that is the question àwọn wo lẹ́ ń gbébọ̀ fún ṣáwọn tán ra data 100 MB tán fi wo fíìmù yín tán ra data 1 gig tán fi wo fíìmù yín ẹ ṣáà ń pawó ẹ máa yọ ìdá mẹ́wàá nú ẹ̀ náà ẹ máa yọ ìdá mẹ́wàá èmi fúnra mi lọ sí location kan lọ́ba mi fi sìrègùn ọlọ́ba má kọ́lẹ̀ lẹ́sẹ̀ fún mi mò ń lọ sí location mò ń ná mọ̀dà owó tí mo gbà ní location náà tí màá ná fáwọn èèyàn àìmọ̀ àwọn extra artists tó yẹ pé wọ́n máa wá sí location tí mo mọ̀ pé wọ́n ò ní gbowó and I will feed them mi ò fi sìrègùn mi kúkú dárúkọ anybody mi ì fi sìrègùn tí bá parọ́ àwọn tó bá rí fídíò mi wọ́n á lè sọ mi ì fi sìrègùn ìwọ̀n bá bí ọwọ́ eku mi ṣe mo fi ń bọ́jú ṣé mo fẹ́ kówó lọ́rùn ni ẹni tí ó bẹ̀ ṣe owó ló mọ̀ padà bẹ́ẹ̀ kó tẹ́bá rí àkáǹtì ẹlòmíì ni wọ́n lè fún upcoming artist ní 2 million naira kókó kọ̀tẹ̀ fi produce kankan ó yá lọ mú story wá jẹ́ ká tẹ̀ bẹ́ẹ̀ gbé jáde wọ́n ṣàkànfẹ́ kó ṣàkànmá rọ́tẹ̀lẹ̀ àwọn ni kó ṣàjà àwọn nìkan ẹ̀ ń ṣi èrè mọ́ tilẹ̀ ẹ̀ dẹ̀ ti pánsìn ẹ̀ lọ sún jẹ ẹ ti pa ẹ̀ dẹ̀ lọ sún jẹ ìwọ tó bá jáde fún mi àrà fẹ́ pa ẹ́ tó bá yẹ sọ̀rọ̀ ọsùnmọ́ gbádùn bọ̀ǹgbà náà nìyẹn àbí ẹ tí ò post wọn rí lójú ayé ń sìn wọn bẹ̀ sí máa post wọn ara ìpìlágbádá sí lọ wọn á máa post wọn kí ló dé ṣẹ̀bẹ́ nìkan ló dún Ajara lóyún ṣẹ̀bẹ́ nìkan ló fún lóyún ṣẹ̀bẹ́ fẹ́ pẹ́ ẹ̀mọ́ láàrin ara yín ni ẹ máa fi ṣe skit ẹ máa pawó ẹ máa gbé lọ pàtó ọmọ náwó fún ẹ máa kó ẹ bá ti rán aṣọ pa méjì fún tẹ́ ti fi nẹ́ẹ̀tì gba láì ṣe àwọn èrè inú gbin àwọn ìwìn inú gbó dúdú ẹ máa róṣọ aṣọ á máa ṣe gbàgẹ̀rẹ̀ yẹ ẹ ti gbé lọ pátí ẹ ti gbé lọ agbó pàṣẹ ẹ ti gbé lọ sápá agbó òṣùpá kò síbi tẹ́ ẹ gbé lọ tán tẹ́ fi tẹ́ fọmọ yẹn pawó kí ló dé wọ́n wá ní àwọn ti náwó náà ra àwọn ti ná 5 million naira 5 million naira níbi táwọn àwọn veteran actors wà níbi táwọn olówó inú yín wà lóòótọ́ kò ń ṣe gbogbo yín náà ló ti dáa fún tọ́kọ́ lọ́dẹ̀ jẹ́ kó dáa fún gbogbo yín kẹ́ ẹ rọ́wọ́ họ rí kọ́kàn yín balẹ̀ kẹ́ ẹ jèrè gbogbo wàhálà tẹ́ ti ṣe àwọn tó ti dáa fún kọ́ àwọn kan ṣáà ń jẹ owó òṣèlú láàrin yín àwọn kan ń jẹ owó powder àwọn kan ṣáà ń jẹ owó ṣáà ń jẹ ẹni àwọ̀ ó dẹ̀ ti lọ báyìí sìn ẹni small tẹ̀ ti gbé wá sórí social media kí ló dé kẹ́tẹ̀ wá tọ́jú èèyàn gan ní abẹ́lẹ̀ gan kó tẹ̀ fi gbádùn ẹlòmíì wà tó jẹ́ pé tẹ́ bá padà gbé sórí social ó ṣeé ṣe kó gbádùn ẹ wo Bíọ́lá Adébáyọ̀ woman yẹn try
níwọ̀n bá agbára rẹ̀ bó ṣe lè ṣe ó ń try àtàwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n ń try ó dẹ̀ lè ever rí kó post something like that pé wọ́n ń tọrọ owó fún àbọ̀ ṣe kíní kan fún yàn ó lè ṣe orí ẹ̀ lábẹ́lẹ̀ ẹ wo Kúnlé Àfọ̀dù náà òun náà ń gbìyànjú lóòótọ́ kò sẹ́ni tí ò síbi tó kù sí o kò sẹ́ni tí ò níbi tó kù sí èèyàn gbogbo ẹlẹ́ran gbogbo àná àwọn àgbààgbà òṣèré yẹn tẹ́pẹ́ ẹ lò tẹ́ ẹ fi build ìgbésí ayé yín nǹkan táwọn yẹn ṣe lẹ̀lẹ́ ń jẹ lẹ́ni náà ẹ wá di sẹ̀lẹ́bù sọnù àwọn olòṣì àwọn alárédè ẹ máa post video àwọn tó ń ṣe family ló wá bá yín share wọn bá yín subscribe ṣé àwọn family yín ló bá yín subscribe sórí YouTube yín àwọn náà bá yín wá sí cinema tó bá yín wá ń wo fíìmù yín kẹ́ ẹ má jèrè wọ́n á máa ṣe competition invite tó bá fẹ́ ṣe premiere movie tó bá rí invite owó tó máa fi ṣe invite lásán kẹfẹ́ lọ fún mi lọ ní ẹgbẹ́ ara yín owó tẹlifíìn àwọn èèyàn lọ́wọ́ wọn láwọn ti ná 5 million níbi tẹ́mi èèyàn wà àwọn olóṣèlú ẹ̀dẹ̀ tí pákẹ́ lọ sún jẹ ẹ̀ ní jèrè. wọ́n gbọ́ rèé o àwọn àṣírí gbàǹkàngbàǹkàn tá a tún gbọ́ tó yà wá lẹ́nu lání ká tún mú wá sí etígbọ̀ ẹ̀yin olólùfẹ́ wa ẹ gbọ́ níta tún ní ká mú wá nìyẹn nítẹ̀yìn náà bá wá ní léròǹgbà tẹ́ ẹ fẹ́ sọ sí gbogbo tẹ́ ẹ ti gbọ́ yìí lórí ìkànnì wa ẹ̀yin náà sọ sí abẹ́ kọ́mẹ̀ǹtì wa ẹ láìkẹ́ ẹ ṣí ẹ rẹ̀ ẹ jẹ́ kó go far ẹ wo ibi tá a fi àdàgbẹ́ ètò ìsọlẹ̀ sí rè bó bá tún wá ṣe ń lọ àátùmọ̀ mú wá fún yín lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé orí wa ò ní gbàbọ̀dé o ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ò mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.